A kú dédé àsìkò yìí, a kú iṣẹ́ o, àsìkò ìsinmi òpin ọ̀sẹ̀ yóò rọrùn fún wa lágbára Ọlọ́run. Àmín. Ìròyìn fẹlifẹli ló dé sí ojú amóhùnmáwòrán yín láti ìkànnì ayélujára Feli-feli TV. Lónìí tí í ṣe ọjọ́ àbámẹ́ta, ọjọ́ sátidé tó kẹ́yìn sí ọ̀sẹ̀, ọjọ́ kìíní nínú oṣù keje ọdún 2023. Fúnmi Adénúgà ni oníròyìn. Síwájú kẹ́ ẹ tó gbọ́ ìròyìn ọ̀hún, ẹ jẹ́ ká dókè lọ́hùn ká sí omi mu, à ń bọ̀. Ìròyìn Feli-feli TV, àjààbálẹ̀ làwọn ìròyìn ti wà, máa wò lóòrèkóòrè. Tó ẹ káàbọ̀ padà, ìròyìn fẹlifẹli rèé lẹ́kùnrẹ́rẹ́. Ààrẹ orílẹ̀-èdè wa Nàìjíríà Bọ́lá Ahmed Tinubu lọ́jọ́bọ̀ ọ̀sẹ̀ tá a wà yìí o nílùú Ìjẹ̀bú Òde ní ìpínlẹ̀ Ògùn. Níbẹ̀ ló ti sọ àwọn nǹkan tí ojú rẹ̀ tó rí o lásìkò ìpolongo ìbò sí ipò ààrẹ èyí tó wáyé o nínú oṣù kejì ọdún tá a wà yìí nínú ìbò ọ̀hún níbi tí Bọ́lá Ahmed Tinubu tí í ṣe ààrẹ orílẹ̀-èdè yìí lọ́wọ́ báyìí tó ti jáwé olúborí o. Níbẹ̀ ni Bọ́lá Ahmed Tinubu ti sọ ó ní ohun ojú rí o ẹnìkan ò lè délé sọ látàrí bí epo ọ̀wọ́n gógó bó ṣe kọ́kọ́ gba ìlú kan síwájú kó tó di pé olúwa ó fi ọwọ́ ẹ̀rọ sí èyí tó tún jẹ́ pé ọ̀rọ̀ owó náírà tí wọ́n mú àyípadà bá òun tún gbòde kan o èyí tó fa ọ̀pọ̀lọpọ̀ ìdíwọ́ ìdènà fún ogúnlọ́gọ̀ àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà láti ṣe ètò ọrọ̀ ajé tó sì jẹ́ kí ètò ọrọ̀ ajé orílẹ̀-èdè yìí kó polúmúkúṣu. Bákan náà ni ààrẹ Bọ́lá Ahmed Tinubu wá sọ nǹkan tí ojú rẹ̀ rí. Ó ní àwọn nǹkan wọ̀nyí ó fẹ́ ṣe àkóbá o fún ètò ìbò, ṣùgbọ́n Ọlọ́run òun ló gba gbogbo àkóso àti agbára o. Níbi tí Tinubu ti ń sọ ọ̀rọ̀ ọ̀hún nílùú Ìjẹ̀bú Òde láàfin ọba tí í ṣe orí adé àgbà nílùú Ìjẹ̀bú Pátá, ọba Síkírù Adétọ̀nà eléyìí tí í ṣe ọba orí adé tìlú Ìjẹ̀bú Òde nínú ààfin rẹ̀ lásìkò tó ń ṣe lẹ́mbẹ̀mù sí orí adé ọ̀hún. Ọba Adétọ̀nà láti dúpẹ́ o fún ipa àti àdúrà eléyìí tí orí adé ọ̀hún tó fi tì í lẹ́yìn lásìkò ìpolongo ìbò ọ̀hún èyí tó mú kí Tinubu kó jáwé olúborí o. Lára àwọn eléyìí tí wọ́n jọ kọ́wọ́rìn pẹ̀lú rẹ̀ ṣe ẹ̀lẹ́mbẹ̀mù adúpẹ́ lọ́wọ́ kábíyèsí. Níbẹ̀ láti rẹ́ni tó jẹ́ olórí àwọn òṣìṣẹ́ sí Tinubu o, Fẹ́mi Gbàjàbíàmílà, ẹni tó jẹ́ olùdámọ̀ràn pàtàkì lórí ọ̀rọ̀ ètò ààbò ní orílẹ̀-èdè Nàìjíríà sí ààrẹ Tinubu, Nuhu Ribadu, àwọn náà kọ̀wọ́rìn. Bákan náà agbẹnusọ fún ààrẹ Tinubu Délé Aláké ó pẹ̀lú àwọn tí wọ́n kọ̀wọ́rìn pẹ̀lú ààrẹ Bọ́lá Ahmed Tinubu. Lára àwọn ènìyàn èyí tó kí Tinubu káàbọ̀ tó tẹ́wọ́ gbà á tí wọ́n sì ṣe ní àlejò dáadáa nílùú Ìjẹ̀bú Òde láti rí gómìnà ìpínlẹ̀ Ògùn Dàpọ̀ Abíọ́dún o, gómìnà tẹ́lẹ̀ rí ní ìpínlẹ̀ Ògùn Ìbíkúnlé Amósùn. Bákan náà láti rẹ́ni tó jẹ́ agbẹnusọ ilé ìgbìmọ̀ aṣojúṣòfin orílẹ̀-èdè wa Nàìjíríà tẹ́lẹ̀ rí Díméjì Bánkọ́lé tòun ti Ṣẹ́gun Ọ̀ṣọ́bà àti àwọn ènìyàn jàǹkànjàǹkàn ni wọ́n kí Tinubu káàbọ̀ sílùú Ìjẹ̀bú Òde láàfin ọba Síkírù Adétọ̀nà Àwùjalẹ̀ tìlú Ìjẹ̀bú Òde. Ní gẹ́rẹ́ lẹ́yìn yìí ni Tinubu tún gbéra o ló padà sílùú Abẹ́òkúta ní ọ̀dọ̀ kábíyèsí ọba orí adé o, ọba Adédọ̀tun Gbádébọ̀ eléyìí tó jẹ́ ọba tìlú Ẹ̀gbá lápapọ̀ láti dúpẹ́ lọ́wọ́ wọn tó sì kí wọn kú ọdún. Ṣé Yorùbá bọ̀ wọ́n ní bí ọmọdé bá ṣubú á wo wájú o, bí àgbàlagbà bá ṣubú á sì wo ẹ̀yìn wò. Báyìí ló díá fún o ààrẹ orílẹ̀-èdè yìí Bọ́lá Ahmed Tinubu ní ọjọ́bọ̀ ọ̀sẹ̀ tá a wà yìí tí í ṣe ọjọ́ 29 oṣù kẹfà ọdún 2023 ló pé oṣù kan gẹ́gẹ́ èyí tí ààrẹ Bọ́lá Ahmed Tinubu tí wọ́n búra fún gẹ́gẹ́ bí ààrẹ orílẹ̀-èdè wa Nàìjíríà tí ó darí orílẹ̀-èdè yìí ẹlẹ́ẹ̀kẹrìndínlógún irú ẹ̀ fún orílẹ̀-èdè wa Nàìjíríà. Níbẹ̀ ló ti bojú wẹ̀yìn wo àwọn àkọtun iṣẹ́ o eléyìí tó ti ṣe láàrin ọjọ́ péréte eléyìí tó gu àlífà orílẹ̀-èdè wa Nàìjíríà gẹ́gẹ́ bí ààrẹ orílẹ̀-èdè yìí. Lára àwọn iṣẹ́ eléyìí tí Tinubu ṣe
níbẹ̀ láti rí ibi tí ààrẹ Bọ́lá Ahmed Tinubu tó ti buwọ́lu ìwé àbádòfin kan èyí tó fi àyè gba àwọn ìpínlẹ̀ láti gbé iná mọ̀nàmọ́ná tí wọ́n dìde kan lè kúrò lára ti ìjọba àpapọ̀. Bákan náà ni ààrẹ Tinubu ló fọwọ́ sí ìwé àbádòfin kan èyí tó pèsè ètò ẹ̀yáwó fún àwọn akẹ́kọ̀ọ́ ní orílẹ̀-èdè wa Nàìjíríà. Lára àwọn iṣẹ́ eléyìí tí ààrẹ Tinubu tún ṣe ní àṣẹ wípé kí wọ́n ṣí àwọn ìloro orílẹ̀-èdè Nàìjíríà kí wọ́n lè fi àyè gba àwọn ọmọ orílẹ̀-èdè yìí tó ń kó ọkọ̀ tó kúnbọ̀ wọlé láti òkè òkun pẹ̀lú ìwé àti ọ̀nà eléyìí tó bá òfin mu. Lára àwọn iṣẹ́ eléyìí tí Tinubu tún ṣe níbi tó ti já àjàbọ́ tó sì yan àwọn olórí èyí tó tọ́ tí ó bá ṣiṣẹ́ pọ̀ níbi tó ti mú ààrẹ ilé ìgbìmọ̀ aṣòfin àgbà Godswin Akpabio àti Tajudeen Abbas gẹ́gẹ́ bí agbẹnusọ ilé ìgbìmọ̀ aṣojúṣòfin orílẹ̀-èdè yìí. Bákan náà ló ti yan Nuru Ribadu gẹ́gẹ́ bí olùdámọ̀ràn pàtàkì sí ààrẹ lórí ọ̀rọ̀ ètò ààbò orílẹ̀-èdè yìí. Bákan náà ló ti mú Fẹ́mi Gbàjàbíàmílà gẹ́gẹ́ bí olórí àwọn òṣìṣẹ́ ní orílẹ̀-èdè wa Nàìjíríà ní ìgbà tó mú George Akume gẹ́gẹ́ bí akọ̀wé àgbà sí ààrẹ orílẹ̀-èdè Nàìjíríà pẹ̀lú àwọn iṣẹ́ àkọ̀tun èyí tí ètò ìṣèjọba rẹ̀ tó ti gùn lé ní orílẹ̀-èdè yìí láàrin 30 ọjọ́ èyí tó gba agbára gẹ́gẹ́ bí ààrẹ orílẹ̀-èdè Nàìjíríà. Ní báyìí gbogbo àwọn tí wọ́n fẹ̀yìntì lẹ́nu iṣẹ́ ètò ààbò orílẹ̀-èdè wa Nàìjíríà tí wọ́n ṣe ọ̀gá àgbà yanyan èyí tí ààrẹ Bọ́lá Ahmed Tinubu tí wọ́n ní kí wọ́n fi ẹ̀yìn wọn tì látàrí wípé wọ́n ti dàgbà wọ́n ti gbó lẹ́nu iṣẹ́ wọ́n sì ti tó àsìkò láti fẹ̀yìntì. Bẹ́ẹ̀ bá gbàgbé ọjọ́ ajé ọjọ́ 19 nínú oṣù kẹfà ọdún tá a wà yìí ni ààrẹ Bọ́lá Ahmed Tinubu pa á láṣẹ fún gbogbo àwọn ọ̀gá lẹ́nu iṣẹ́ ẹ̀ṣọ́ ààbò orílẹ̀-èdè Nàìjíríà wípé kí wọ́n fẹ̀yìntì lẹ́nu iṣẹ́ ọba láti fààyè gba àwọn tuntun kí wọ́n lè bọ́ sórí ipò ọ̀hún kí iṣẹ́ ọ̀hún kó lè tẹ̀síwájú. Ní báyìí wọ́n ti ní ọmọ tó bá ṣiṣẹ́ déédéé dandan ni kó ní àsìkò ìgbádùn. Wọ́n ti kéde rẹ̀ àwọn ohun àjẹmọ́nú eléyìí tí wọ́n tàrí síwájú àwọn ènìyàn ọ̀hún tí wọ́n fẹ̀yìntì lẹ́nu iṣẹ́ ẹ̀ṣọ́ ààbò orílẹ̀-èdè Nàìjíríà. Àkọ́kọ́ ni ọkọ̀ akọ́tàmì eléyìí tí ń pọn tanù tá a mọ̀ sí bulletproof SUV èyí tí wọ́n fún ọ̀kọ̀ọ̀kan wọn. Bákan náà wọ́n fún wọn ní àyè láti ní àwọn òṣìṣẹ́ èyí tó tó 20 àwọn tí ó máa jẹ́ olùrànlọ́wọ́ alábàámú kan nínú ilé èyí tó tó 20 tí wọ́n sì pín wọn 5-5 sí ọ̀dọ̀ àwọn òṣìṣẹ́ fẹ̀yìntì ọ̀hún. Bákan náà wọ́n fún wọn ní àwọn ológun èyí tó tó 30 èyí tí ó máa bá àwọn ènìyàn ọ̀hún tó fẹ̀yìntì lẹ́nu iṣẹ́ náà tí ó máa ṣọ́ wọn lọ́bọ̀ káàkiri bí wọ́n bá fẹ́ lọ. Wọ́n ó sì ní ẹ̀tọ́ àti àǹfààní sí ètò ìlera àyẹ̀wò ní òkè òkun gẹ́gẹ́ bí wọ́n ti kéde rẹ̀. Lára àwọn ènìyàn ọ̀hún tí ó jẹ àǹfààní náà ni ẹni tó jẹ́ ọ̀gá àgbà tó fẹ̀yìntì lẹ́nu iṣẹ́ ẹ̀ṣọ́ ààbò orílẹ̀-èdè wa Nàìjíríà General Lucky Irabor. Bákan náà ọ̀gá àgbà lẹ́nu iṣẹ́ ológun orí ilẹ̀ orílẹ̀-èdè Nàìjíríà eyín ọ̀gá àgbà yanyan Lieutenant General Farouk Yahya. Bákan náà ọ̀gá àgbà yanyan èyí tó fẹ̀yìntì lẹ́nu iṣẹ́ ológun ikọ̀ ojú omi orílẹ̀-èdè yìí Vice Admiral Awon Gambo àti ọ̀gá àgbà yanyan fún ikọ̀ jagunjagun ikọ̀ òfurufú èyí tó fẹ̀yìntì ní orílẹ̀-èdè yìí Air Marshal Isiaka Amowo. Àwọn wọ̀nyí ni ó jẹ àǹfààní ọ̀hún èyí tí ìjọba tí wọ́n kéde rẹ̀ fún wọn. Ìjọba ìpínlẹ̀ Ọ̀ṣun ti kéde bíbẹ̀rẹ̀ sí ní sanwó àwọn òṣìṣẹ́ fẹ̀yìntì lẹ́nu iṣẹ́ ọba jákèjádò ní ìpínlẹ̀ náà báyìí pẹ̀lú àwọn ohun àjẹmọ́nú èyí tó tọ́ fún àwọn ènìyàn ọ̀hún tó ti fẹ̀yìntì lẹ́nu iṣẹ́ ọba yálà síwájú kó tó gba ìṣàkóso tàbí láàrin ìgbà tóun náà tó di gómìnà ní ìpínlẹ̀ Ọ̀ṣun. Ọ̀rọ̀ yìí jẹyọ nínú ọ̀rọ̀ eléyìí tí gómìnà Adémọ́lá Adélékè èyí tó gbé jáde èyí tó bá àwọn ènìyàn sọ láàrin pọ̀pọ̀ ṣìnṣìn ọdún iléyá èyí tí ó wà ní òde lọ́wọ́ báyìí. Gẹ́gẹ́ bí ọ̀rọ̀ ọ̀hún ti jáde látẹnu ẹni tó jẹ́ agbẹnusọ fún gómìnà Démọ́lá Adélékè eyín Malam Ọláwálé Rashidi èyí tó gbé jáde lórúkọ gómìnà Adémọ́lá Adélékè sọ di mímọ̀
wípé àwọn àgbààgbà ní ìpínlẹ̀ Ọ̀ṣun ni wọ́n kóra pọ̀ láti wá kí gómìnà ọ̀hún ní ilé ọba èyí tó ń bẹ nílùú Òṣogbo tí ṣolúlù ìpínlẹ̀ Ọ̀ṣun fún pọ̀pọ̀ ṣìnṣìn ọdún iléyá o, wípé kí gómìnà kó gbó kó tọ́ o, bákan náà wípé ètò ìṣèjọba rẹ̀ yóò tu ìlú ìpínlẹ̀ Ọ̀ṣun lára. Nínú ọ̀rọ̀ ìkíni káàbọ̀ èyí tí gómìnà Adeleke tó fi kí àwọn àgbààgbà ọ̀hún káàbọ̀ níbi tó ti kọ́kọ́ dúpẹ́ lọ́wọ́ wọn o, bákan náà ló dúpẹ́ fún àtìlẹ́yìn àdúrà eléyìí tí wọ́n ṣe fún tó fi jáwé olúborí àti eléyìí tí wọ́n fi ń tì lọ́wọ́ o láti ìgbà tó ti wà lórí ipò gómìnà ní ìpínlẹ̀ Ọ̀ṣun. Lákòótán nínú ọ̀rọ̀ Adeleke, ó ní ní báyìí ìdúró sí o, ìbẹ̀rẹ̀ sí fẹ́ni tó gbódómì. Ó ní a kì í kí sẹ̀bọ́ọ̀dù ká tún máa pariwo òtútù mọ́. Ó ní owó oṣù àwọn òṣìṣẹ́ ọba tí wọ́n ti fẹ̀yìntì lẹ́nu iṣẹ́ ọba ní ìpínlẹ̀ Ọ̀ṣun, ó ní láìpẹ́ yìí yóò bẹ̀rẹ̀ sí ní di sísan tó ń ti àwọn ohun àlùmọ́nì àti ohun àjẹmọ́nú tó tọ́ sí wọn o, ni wọn yóò bẹ̀rẹ̀ sí ní máa fún wọn báyìí gẹ́gẹ́ bó ti wà nínú ìlànà ètò ìṣèjọba ọ̀hún. Ó wá kí àwọn ènìyàn ọ̀hún wípé gbogbo wọn pátá o ni wọ́n dàgbà ni wọ́n dògbò, àti wípé àsìkò ètò ìṣèjọba ọ̀hún yóò tu ìpínlẹ̀ Ọ̀ṣun yóò tù wọ́n lára. Lákòótán nínú ìròyìn wa o, ṣé kò sí apààyàn kan tí ó fẹ́ kí wọ́n mú idà kọjá lórí òun? Lára àwọn àlè gbajúgbajà fún olórin akọrin takasùfé ọmọ orílẹ̀-èdè wa Nàìjíríà David Adeleke èyí tí wọ́n mọ̀ sí Davido, lára àwọn àlè rẹ̀ ọ̀kan rèé èyí tó wà ní orílẹ̀-èdè French lọ́hùn-ún, Ivana Bay, èyí tó ti ṣe ìkìlọ̀ fún àlè Davido èyí tó sọ ipò òun lóyún fún Davido tó wà ní orílẹ̀-èdè Amẹ́ríkà. Anita Brown tó ti ṣe ìkìlọ̀ fún báyìí wípé kó dákẹ́ ariwo kó sì sí mẹ̀dọ̀ láti máa sọ ohun tí ò ṣẹlẹ̀, wípé oyún irọ́ òun ló ní fún Davido. Ó ní bó bá fẹ́ ìrànlọ́wọ́ kan àbí mìíràn látọwọ́ Davido kó béèrè lọ́wọ́ rẹ̀, yàtọ̀ sí ìbanilórúkọ jẹ́ àti máa kéde ohun tí ò ṣẹlẹ̀. Ó ní oyún irọ́ òun ló ní fún Davido. Àwọn àlè méjèèjì ọ̀hún tí wọ́n bẹ̀rẹ̀ sí ní ta òkú ọ̀rọ̀ sọ síra wọn lórí ayélujára. Bẹ́ẹ̀ bá sì gbàgbé, Anita Brown ló kéde lórí Instagram tó jẹ́ titi rẹ̀ òun ti lóyún o fún Davido báyìí. Bákan náà èyí tó fà á kí àlè rẹ̀ èyí tó ń bẹ ní orílẹ̀-èdè French èyí Ivana Bay kó náà sì dá Anita lóhùn padà wípé irọ́ gbu ló ń bẹ nídìí oyún ọ̀hún, wípé kò ní oyún kankan fún Davido. tó ẹ̀yin ará, ìròyìn fẹ́lifẹ́li kò ní jù báyìí lọ láti ìkànnì ayélujára Feli-feli TV lónìí sátidé àbámẹ́ta ọjọ́ kìíní nínú oṣù keje. Títí di ìgbà mìíràn tẹ́ máa láǹfààní sí ọ̀tún ìròyìn míì, mo gbà á ládùúrà wípé ire àtayọ̀ òun láti fi pàdé o. Fúnmi Adénúgà lẹnu tó mú ìròyìn wá sí ojú amóhùnmáwòrán yín. Ẹ ṣé bí ẹ ṣe ń wò wá. Ire o. Ìròyìn Feli-feli TV, àjààbálẹ̀ làwọn ìròyìn ti wà. Máa wò lóòrèkóòrè.